yẹ kí ìjọba Nàìjíríà ó yẹ kí wọ́n àwọn èèyàn kan súnmọ́ yín débi tó jẹ́ pé bóyá there should be òfin tó máa dè yín. lédi èdè ń sọ lórí TikTok yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ o. lédi èdè ń sọ̀rọ̀ with confidence. Ó wá jẹ́ kí n wá wo àìmọye ọkùnrin tó ti rìn kúrò ní ilé ẹ̀. Ọkùnrin mi máa kúrò ní odidi lóyìnbó á dẹ̀ kúrò á dẹ̀ wá fìdí á fi ọmọ sí á dẹ̀ wá fìdí dágún sí Nàìjíríà níbi àwọn oògùn burúkú àwọn Kayamata. Ẹlòmíà kúrò nínú ilé ẹ̀sẹ̀ nínú ilé tó kọ́ níbi tọ́kọ ẹ̀ ti balẹ̀ á dẹ̀ kúrò á dẹ̀ lọ kó bá ẹni tí ò lè tó nǹkan kan ẹ̀dùn náà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ẹ má yẹn tán yìí mo fi Ọlọ́run búra ẹ lè bá mi dánwó ẹ̀wò oògùn yẹn máa ká lójú ọkọ mi. ẹ̀yin ọmọ burúkú ẹ ti bá yé jẹ́ o ẹ tún wá kóra yín lọ síbi ọ̀dà wọn kí náà ti pè ẹ ti ṣe nìsí ẹ ti ṣe láàrin ẹ ti wá lọ sí olóṣèlú ẹ wá ti fi ṣe bíi gathering ẹ̀yin ìyàwó ilé yẹn most of you ẹ fọkọ yín sílé ẹ wá tún kóra yín ẹ tún ti lọ lu Kayamata káàkiri ẹ tún ti lu Kayamata káàkiri lórí owó ìlú ẹ tún ti fi Kayamata ẹ tún ti pé Kayamata kiri Kayamata yìí náà ni Kayamata yìí náà ni Kayamata yìí lẹ́fẹ̀ẹ́ àfẹ́ fi bayé jẹ́ lẹ́fí ń bayé jẹ́ kiri lẹ́fí ń bàdú jẹ́ lẹ́fí fi ń dalérú kiri ẹ̀yin oní Kayamata oníranù onídokúdo ẹ̀yin tẹ́ ń bayé ara yín jẹ́ yìí lórí pé ẹ̀wẹ́ ni fẹ́ bayé tọ́mọ ẹ̀yin obìnrin alápá má ṣiṣẹ́ ògùn yìí ṣàlẹ̀ gbójúlé ṣe rí àwọn ọmọ yín wọ́n á jẹ pánábà bíi síyà torí gbà tí ẹ bá ní pé àwọn ọmọ táyì bí síbì kan àwọn bàbá wọn ọkùnrin obìnrin mi gan tó ọkọ ìyàwó ẹlòmíì gan ó ti darin dì. níbi Kayamata tẹ̀ lóyún obìnrin mi fi ọkọ mẹ́ta níbi Kayamata yìí obìnrin mi èmi rí èèyàn tó fi ọkọ mẹ́ta níbi Kayamata tẹ̀ lóyún ọkọ ilé ìtẹ́ ìyẹ̀ká ìfilẹ̀ bàbá kí náà ti ń pè bàbá Suwe ẹ má fi bàbá Suwe ẹ ní fi bàbá Suwe lẹ̀ ẹ lọ kó bá bàbá Kabira ẹ fi bàbá Kabira yẹn náà ẹ tó wà gẹ̀ sí bí ọ̀nà kojú yẹn ẹ wá lọ jókòó tí tó wà níbí aláàgọ́ méjì ibi tí ìrọ̀lẹ́ bá rọ̀ sí ẹ̀yin obìnrin ẹ ti ń fi aṣọ kọ́ káàkiri torí Kayamata torí òògùn tẹ̀ ń lò yìí ayé àtijọ́ àwọn bàbá wa la rí pé wọ́n ń fi ọkọ kiri ṣùgbọ́n ẹ̀yin obìnrin nìsín níbi táyé yìí ti bàjẹ́ dé Kayamata ilẹ̀ fi ń ba ayé jẹ́ kiri kẹ́ ẹ rọ́kọ lọ́kọ kẹ́ ẹ gbà kẹ́ ẹ rílé tó ń dùn kẹ́ ẹ bá bẹ̀ jẹ́ kẹ́ ẹ sọ̀kò òkò bànújẹ́ sínú ilé onílé ọkọ àríyàwó ẹ̀ àyè tiẹ̀ ọkọ àmàwò ìyàwó ẹ̀ bá ìyàwó ẹ̀ tó fẹ́ràn dáadáa àmàwò àdẹ̀yẹ tẹ̀ kò ní fẹ́ mọ́ kò ní fẹ́ràn ẹ̀ mọ́ mo wo interview yẹn báyìí mo dẹ̀ mi orí fún ẹlẹ́dàá pé wọ́n Ọlọ́run ṣé ayé làwọn èèyàn ń ṣe báyìí ṣé làwọn èèyàn wá ń ṣe báyìí ẹ já bẹ̀rù Ọlọ́run ẹ̀yin obìnrin ẹ má bàyé jẹ́ ẹ̀yin tẹ̀ ń ta Kayamata yìí ẹ má béèrè lọ́wọ́ àwọn tẹ̀ ń ta fún pé ẹjọ́ torí Ọlọ́run ẹni tó fẹ́ ta fún yẹn ṣọ́kọlé ẹ̀ ló fẹ́ lò fún ẹlòmíì kọ́ máa kọ̀kọ́ níbi pé òun fi ìyàwó lẹ́ báyìí tó kátólì tó ṣe báyìí pátí ẹlòmíì máa lọ pátí báyìí ẹ wà lọ Kayamata yín yẹn báyìí mi ò tí ì rí ká lọ lò fún àwọn tó jẹ́ pé wọn ò lówó lọ́wọ́ àwọn tílé wọn ti dá tílé wọn ti dùn ẹ wá lọ lẹ Kayamata ẹ fi di ẹni ẹlẹ́ni mọ́lẹ̀ orí burúkú rẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ mọ́ o orí burúkú lẹ̀ ń ṣe o orí burúkú lẹ̀ ń ṣe o tẹ́ ẹ̀ bá rẹ̀ ni sọ fún yín èmi máa sọ fún yín torí nǹkan ò lè máa kọ̀ntínú kò máa lọ báyìí ẹ láìkẹ́ ẹ rí pọ́ fáì ẹ fi ọpọ́ òyà fọ́tò bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà láìkẹ́ bàtà ẹ fáì ó fáì pa àwọn tó kàn lọ ní ìsìn lọ́dọ̀ wọn lé ọkọ̀ ní àsìkò méjì ẹgbàá wọn. bàtà ẹ rí pé bàtà náà eléyìí ò ṣe irú bàtà eléyìí wà ń ṣe tèkó ẹ rí ni ẹ̀yin kò rí ni ìkànnà yìí kò bá yín mu ẹgẹ ìkànnà size wo nìyẹn 40-41 no 42 lẹ ká ẹ mú kó ọ ṣe 42 ẹ ọ ṣe 42 ẹ tàbá ẹgẹ ìkànnà yìí ó máa wà ókè fún dáadáa ẹni kó fúyà gan ẹ̀yin ẹ wò ẹjọ torí Ọlọ́run nǹkan tí mo fẹ́ ká ẹ wò nù bàtà yẹn ẹ̀yin ọmọ yìí ẹ jẹ́ kórìí yín náà gbòòrò number 1 ẹ wò dáadáa ẹ gbèsè gbàrà wọn ẹ wò ṣọ́ọ̀tù ní àbòsí bàtà ìbò ṣe wà yìí mo ti wọ òsì àti ẹ wọ mo wọ òsì sọ́ọ̀tù ṣẹ́ẹ̀rì
irọ́ lẹ pa ìkọ̀kọ̀ lọ́kọ̀ ní ìtọ́kọ̀ yẹn. ṣé kọ̀kọ̀ rẹ̀ mọ́mì mo wọ òsì sí ọ̀tún ṣé ẹ̀gbọ́n mi mo wọ òsì sí ọ̀tún mo wọ more than 4 hours mi ò mọ o dẹ̀ fi rìn kiri bẹ́ẹ̀ China ẹ wò lẹ́gbẹ̀ẹ́ àwọn bá ẹ wò kókó ẹ sábà mi wò kó má jẹ́ pẹ́sẹ́ òsì méjì lẹ́mú torí mi wẹ́sẹ̀ òsì ó convenient àtọ̀tún mo wọ́sẹ̀ òtún sósì mo wò sí sọ́tún ó wà convenient mo dẹ̀ rìn kiri mo kàn wọ tọ́ílẹ̀tì ni mo bá rí ní ẹgbàá mi mo jáde báyìí má kù ẹ̀dùn olódà ìpẹ́sẹ̀ òsì mo wò yìí ó dẹ̀ wọ̀n bẹ́ẹ̀ yẹn fi fóònù mi lẹ̀ wọ́n wu mọ́mí kan fẹ́ gba pọ́ọ̀tù wọ́n máa ní sùúrù ẹni tó mọ̀ ẹni máa ní sùúrù mo ń ṣe ṣáàtì kọ́ ní sùúrù tàbí kẹ́ni yẹn bo ace tí ìbá sèfù nọ́mbà wọn kí lórúkọ tán lò kí ni wá bí mi ò lè morúkọ wọn kọ́ fi conversation wa wọn at least ìrísí ti máa wà lọ́wọ́ wọn ẹni tó wá gbà ṣé yẹn wá ìyẹn ló tó wá ń pò mí onúponú mi lé lórí ó dẹ̀ kàwé yunifásitì ni wọ́n dẹ̀ lọ́kẹ́ àwọn oníṣùsàtì ni ọpọlọ wa tún bí bẹ́ẹ̀ yẹn ṣé kò yẹ kó mọ̀ pé ẹ jẹ́ káwọ́ conversation yín bí màkà tẹ̀sán èwo ni ó dùn bá inú ọmọ mi ìṣẹ́ báyọ̀ kan kàrá kan sọ̀dà èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn 40,000. ó ga ẹ ṣe abẹ́rẹ́ ṣe tọ́pẹ́ sí i. so ẹ̀yin èèyàn ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ ẹ má bínú mi ò fi bẹ́ẹ̀ ráyè wo mọ́ ìtàn náà fẹ́ ra jewelry lẹ́ẹ̀kan yẹn kọ́ṣẹ́ ti dáhùn lò tani tọ́ni kan fi pẹ́ńdàntì adé àbí yẹn ó ti dáhùn lò lọ́dọ̀ àìmọ̀ rí mẹ́sẹ̀gì wọn náà ẹ̀yin ẹ wò mo kàn ní kí n débi báyìí ẹni kí n ṣọ́ àwọn oníbàtà ìbára tó bàrà kí n fi wọn ẹ lè wò láti bẹ̀rẹ̀ ó ti rẹ̀ ni àwọn èèyàn kan náà fẹ́ gba ọjà bí ìgbà ẹ wò ìwọ tó ra ọjà lọ́wọ́ mi that's the problem I have with some of you ẹ máa ra ọjà yẹn máa fún yín ní simple instruction especially ìtẹ̀ rapọ́ọ̀tù yẹn mo sọ fún yín mo ní tẹ́ bá ra ọjà lọ́wọ́ mi ẹ send message ẹ sórí channel line mi o dẹ̀ fún yín níjọ́ tẹ́tí sọ mo send ẹ sí pé please send your receipt here because mo rò pé ìjọ́ tá bá fẹ́ distribute ẹ̀ wọ́n tá bá wà lórí group kan wọ́n lè bá yín sọ̀rọ̀ ẹ lè understand ẹ̀yin kan gbà tá a ṣe group yẹn kan ẹ̀yin kan tún yarí ẹ̀ fẹ́ ṣe group ṣé mo pè ìfọ́ṣèlú ni mi ìpè ìfọ́ṣèlú náà ibi mo tún sọ síbẹ̀ mo sọ reason tàbí dá group ẹ̀ pé ká lè fi kó lè easy láti lè distribute ni ẹ̀yin kan yarí ẹ̀ fi agree láti wọnú group yẹn ẹ̀yin kò send the message agree láti fi whatsapp yín sínú kìíní yẹn sí ìkọ́tí mo ní kẹ́fí sí ẹjọ́ lórí ibi tábàrà lè máa wà kò sí wọn tí máa ṣe sí irú ìjọ distribution yìí sìn gbogbo àwọn tó fẹ́ port báyìí mo ti forúkọ wọn àti fi síbẹ̀ àwọn ọmọ yẹn bá mi dá wọn lóhùn mo sọ fún yín ṣẹ́rí port yẹn mo fi kristi bra mo bá yín rà ní mi ò kó tó bóyá mo ṣe business ní owó lára yín ní ìrówó so kíní yẹn máa bọ́ sí ìkanra torí pé kíni instruction tí n bá fún yín tẹ́ ẹ̀ bá ti tẹ̀lé ó máa bọ́ sí ìkanra fún mi ẹlòmíì ṣe bí ìgbà tó jẹ́ pé arajà lọ́wọ́ ẹ̀ rajà lọ́wọ́ mi mo ẹ̀pù yìí ọlọ́run tó bá ti jẹ́ pọ̀tù ẹ̀ máa bá yín fà ẹ wo kúlà tí mo polówó nílé nìyẹn náà ọlọ́run mo ẹ̀pù yìí owó tí mo rí lórí kúlà yẹn ti ẹ̀gbẹ́ pẹ́ díẹ̀ kò dàbí ti pọ̀tù yẹn you understand ẹ jọ nítorí ọlọ́run ibi tá a bá ní ká sanwó síbẹ̀ ó da ẹsẹ̀ di kiri síbẹ̀ so that ó máa easy mi ò ní gbàgbé ẹwẹ́ni tán ló fẹ́ gbé ọjà yín sìn tó bá pọ́n ti wà bí ta ní kan wà tàbí kán ti bá wọn ta sọ ọmọ yẹn máa dá wọn lóhùn ó máa easy you understand ẹ máa ní sùúrù ni o bàtà ilé là ń tàbá 45,000 it's supposed to be 50,000 50,000 ní kò tó ní China kò wọ́n ti tán tábàyẹ̀ ti wá tà tán ẹ máa ní sùúrù tábà máa fi wọlé ó sì lọ di third ká tó wọlé ní China ó gba àwọn tí mo bá ṣe on the third àwọn tèmi yẹn lọlé everybody ló lọlé holiday kò sẹ́ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa ni wọ́n lọlé holiday àwọn tó jẹ́ pé wọ́n láì kówó jẹ ni wọ́n náà sì ṣiṣẹ́ kiri for what gbogbo àwọn ìbò mi ti lọ holiday in fact last week ni wọ́n ti complex ibi tèmi wà side ibi tá a wà yẹn ẹ mọ̀ pé tèmi wà yẹn àwọn èèyàn òyìnbó ló wà ń bẹ̀ so a ti agree pẹ̀lú àwọn tó wà ń bẹ̀ pé ìjọba àwọn holiday kan ti complex wa ìwọ tá a bá rí bẹ̀ a máa ní káwọn kọ́ lọ bẹ́rí ẹ̀ fún ogun China ni ogun Chinese a ní kọ́ lọ bẹ́rí ẹ̀ fún ogun bẹ̀ torí àwa táwa ń bẹ̀ àti lọ sọ́lidé ó dọ̀ di third ká tó open look at it ẹgbẹ́ àtẹ̀lé ṣe òun ni 45,000 not 50,000 again so tó bá order ó máa jẹ́ pre-order ni tó bá ti tán ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ tà mo kúkú dá yín lóhùn ẹ̀yin lẹ rẹ́dí àti tà torí mo rẹ́ni àwọn kan tó dà mí láàmú gbogbo bẹ́ẹ̀ fẹ́ gbẹ ni mo dá yín lóhùn mo sọ fún yín ẹ̀ dá mi lóhùn mi ì rí yín ká ẹ yọjú ẹlòmíì á kàn wá á fẹ́ béèrè nǹkan kò ní kíní yẹn ṣe bàtà yín mo ti fún wọn yín Adéọlá Ṣókùn ẹ̀ fi bàtà òun rè
mi ò ní wele eléyìí mi máa 40-41 lélẹ̀ báwo ni size eléyìí kọ́ size mi nílò báwo size kejì so ẹ̀yin obìnrin ẹ ṣọ́ ara o ẹ máa ṣọ́ àwọn ọkọ yín lójú lẹ́yìn o ìjọ tó bá ti rí pé ọkọ ẹ ó ti ń lọ kò wálé àwọn fẹ́ lọ ṣiṣẹ́ kan àwọn fẹ́ ṣe kinní kan máa wádìí bí tọkọ ẹ ń lọ ẹ máa ṣọ́ àwọn ọkọ yín tọkọ ẹ bá ti change nílé wa mọ̀ tọkọ ẹ bá ti change ó máa mọ̀ ẹ̀yin obìnrin ẹgbẹ́ mi kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀yin fúnra yín náà ìtẹ́ ìṣe inú ẹ̀ ló pọ̀ jù ẹ yé gbèdì sá ẹ máa gbèdì sá ẹ̀yin náà ẹlòmíì ní tó wá ti hàn ní à kí ni mo tún lẹ́nu kinní kan kí ló ń lẹ́nu kinní kan bí fún àwọn ọmọ ẹ máa yẹn ló ti kọ́kọ́ wà o tó o bá ti fún ọkọ ẹ ní attention ó máa gbójú síta ẹ máa fún ọkọ yín ní attention you understand ẹ máa fún ọkọ yín ní attention tí obìnrin tó bá ti ṣe pé it's my life tó ń ṣe gbẹ tó o sí nǹkan tó fi ń lọkọ ẹ tó ń kí ni yẹn mọ́ mú sọ obìnrin lára bọ́ ṣe máa yọ jáde ńlé nìyẹn ẹ máa fún ọkọ yín ní attention tó bá fún látẹ̀ǹṣọ́ ibi tí Kayamata ti ń bẹ̀rẹ̀ nìyẹn tó bá rí pé o fẹ́ ọkọ ẹ̀ ń lo ẹjọ́ ń gbádùn ara yẹn ẹjọ́ ń gbádùn ara yín ìwọ náà try lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ náà máa yẹ̀dí kó máa gbèdì sókè kẹ́ yóò ṣòṣì kiri kẹ́ yóò tóye asùngbàlájà at the end of the day ọkọ ẹ̀ tó bá ti rí àwọn tó máa gbé débẹ̀ tó ti gbé dé eré ají lọ́hùn gbogbo àwọn tó ń fún tọ́mọ̀dì fún wọn ra wọn tó bá ti mọ̀dì fún tó bá ti gbọ́ wọ́n ló ní problem ẹ̀ ẹyin kan báyìí aga yín tó gẹ́ pé ẹ lọ ṣọ́ọ̀ṣì tí mo lọ yẹn ẹ máa fún ẹ máa jẹ ẹyin kan ẹ wò ó lì yín ó máa fẹ́ ju ti Jésù gan lẹ̀ ẹ máa ṣe ó lì wèrè tẹ́ ẹ ṣe yẹn tó gẹ́ pé òun náà fi ń gbọ́kọ̀ mọ́ yín lọ́wọ́ kódà gba ẹlòmíì gan wọ́n ń gbọ́kọ̀ mọ́ yín lọ́wọ́ nù ṣọ́ọ̀ṣì tí wà á tiẹ̀ tó gẹ́ pé ọkọ ẹjọ́ ṣe gbogbo ẹjọ́ rẹ́rìn músẹ́músẹ́ ilé ọmọ ìjọ bòmí ló ti máa lọ jẹun tó bá jọ ọmọ ẹ lọ́wọ́ bọ́rọ̀ tó ló ti mọ̀ pé ló bukú ni tó ń bá kú délé báìbù ló máa gbé wèrè báìbù tó kàlà ní ṣọ́ọ̀ṣì títí kò tó ẹ ó tún délé ó tún wá báìbù mọ́ra ó ṣàfẹ́ wọrun ó dẹ̀ mọ̀ bóyá ìwọ gọ́gọ́ náà máa fi kó náà rún àpáàdì ó tí mọ tó bá jẹ́ gbogbo òṣìṣẹ́ ìṣe wọn náà wọ́n máa fi Kayamata gbé yín lọ́kọ lọ kẹ́ ẹ yóò ṣìṣe ẹ fèsì ọkọ yín ẹ fèsì ilé yín ẹ̀yin náà máa kọ́ oríṣiríṣi oúnjẹ máa fún wọn ní nǹkan tó bá fẹ́ jẹ ẹ máa lẹ̀ mọ́ wọn jù èyí máa ṣe ibẹ̀ jókòó kó lẹ̀ mọ́ kọ́ ẹ ìwọ náà mọ bọ́ ṣe ń fọ máa bọ́kọ ẹ̀ ṣeré kó máa fọwọ́ gbé bọ́pẹ̀ òbá lọ́yàn fọ́ tẹ ibi ìbàyẹ kó máa fọ́ tẹ̀ ó bá dẹ̀ lọ́yàn kó máa fọ́ gbé lọ́yàn ẹ̀kọ̀ọ̀kan máa fọwọ́ gbé kíní ọkọ ẹ̀ kíní dòrò tó wà lábẹ́ yẹn máa fọwọ́ gbé aṣeré kó máa bá aṣeré ara àwọn òṣèré tiẹ̀ nìyẹn ṣùgbọ́n kó máa ṣe ó lì wèrè nù lé tó bá lọ bá àwọn ọmọ oníbọ́sì kọta yẹn àwọn ta ló máa bá mi tọ́jú ọmọ mi ló pọ̀ jù láyé tá a wà ní ìsinyìí o wàláì ẹni máa bá mi tọ́jú ọmọ mi ló pọ̀ jù ń táwọn obìnrin sì ń ṣe nìyẹn wàláì àwọn míì mọ́ ọmọ wọn á fọkàn wọn lẹ̀ báyìí wọn á dẹ̀ ti lérí lórí Kayamata yẹn wọn máa wà lórí Kayamata ẹni pé tí n bá rí Kayamata ẹni tí n bá mú mo fi mú ni wàláì wọn ò fẹ́ mọ̀ bóyá ẹjọ́ ń gbàdúgbò kan náà wọn á fẹ́ ọkọ ẹ̀ ládùúgbò yẹn tí òsì tó máa ṣẹlẹ̀ ọkọ ẹ̀ máa kókó rè láti nọ́mbà 3 nọ́mbà 1 ó jẹ́ ọkọ ẹ̀ ló ní ṣọ́ọ̀bù yẹn gangan tó bá jẹ́ ọkọ ẹ̀ ló ní ṣọ́ọ̀bù yẹn gangan street yẹn ó máa yẹ lẹ́nu pé ó máa lọ kó bá ẹni tó wà ní dábìlò street yín tó ń gbé voice cutter kò rún ẹ o torí yẹn bá ti mọ bó ṣe ń fún dìímọ̀ tó dẹ̀ ti fi Kayamata tó ti fi jọ̀dí ẹ̀ mọ́lẹ̀ wọ́n ṣe o àwọn obìnrin òun ọ̀yàn mọ́ ní ìsìn tó o bá dẹ̀ máa ṣe gan tó o bá bí ìṣẹ̀lẹ̀ wọn wà lágbo òṣèlú o wọ́n ti pọ̀ gan ní ìsìn wo yọwáyé àdé àti gátà máa ń tẹ̀lé àwọn olóṣèlú wáyé tí ayé tàwa ní ìsìn tó bá rí wọn bá wọn máa kú pancake wọn máa dúró báyìí lọ́kọ́lọ́kọ́ ilé onílé tó fẹ́ dàrú náà ń wá ilé onílé tó fẹ́ dàrú tó máa dàrú bámbám náà ń wá wọn máa dúró sínú ilé yẹn ni wọ́n dẹ̀ máa takú síbẹ̀ kò sí nǹkan kan bẹ̀ wọ́n ṣe ń sìn dì náà ń sábẹ́ náà ń sẹ́nu náà ń síjú tó bá dẹ̀ ti lè ṣe tí wò ti tó ti lọ́ pé o bá wọn ṣerú ẹ̀ ìwọ náà mọ bọ́ ṣe máa yẹ̀dì fọ́kọ ẹnu ilé má máa ṣe sáì kiri ìwọ náà máa yẹ̀dì má máa jọ́ pé kó máa dó nígbà tọkọ ẹ bá pè é gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ṣe sáì yẹn tẹ́ pé tọkọ yín bá pè ilẹ̀ bá ṣẹ̀ wá dá lóòlẹ̀ náà máa ṣe fi mí lẹ̀ ó rẹ̀ mí orí ẹ ti burú ìwọ náà máa díjọ́ pé ọkọ ẹ fúnra rẹ̀ máa pè é bó bá pè lẹ́nìí tó ló rẹ̀ ń tó bá wà á ti máa sọ pé lọ́la o a máa gbé kiri a máa gbọ́ mi sí wọn jọ ọ̀la a máa gbọ́ mi sí wọn jọ gbogbo ibi tó bá gbé wà á máa rántí pé ọmọ tó bá wà ní ẹ̀bà náà máa gbọ́ mi sí wọn jọ kò ní ilé ìyàbò mi ìwọ náà máa pè máa díjọ́ pé ọkọ ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ohun tó wà ní gbòòrò ní ìsìn àwọn ọmọ ìgboro sí yóò rẹ́rìn o àwọn ọmọ sí yóò rẹ́rìn bẹ́ẹ̀ mi ṣe ń sọ fún yín ní ìsìn yìí wàláhì wọ́n ń jàgbà ni wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ kiri ni wọ́n fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n rán yín iṣẹ́ kò dẹ̀ sí nǹkan kan tó fi ń lé yìí tó fi ń lọ́kọ̀lọ́kọ̀ kiri ni pé wọ́n fẹ́ tọ́jú àwọn ọmọ yìí tí wọ́n bí tí wọ́n rí ìtọ́ máa bí kú tọ́mọ tọ́ bẹ́ẹ̀ fẹ́ tọ́ a ní mo rẹ́ni tó ọkọ mẹ́ta ló ní gbogbo àwọn ọkọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ló dẹ̀ function ó fi wọ́n kọ́ kiri ni lórí pé ọrọ̀ ajé ọmọ yìí náà ni àwọn obìnrin ti mú ọrọ̀ ajé ọlọ́mọdé sìn wọ́n ti mú kọjá bẹ́ẹ̀ ṣe ròyẹ o àwọn ọkùnrin sìn wọ́n rántí wo gbogbo àwọn ọmọ tó ti bí àwọn ọmọ tó dàgbà yẹn kò ń ṣe pé òun àti tọ́jú àwọn ọmọ wọn kò ṣe pé òun àti sọ pé àwọn kìíní mọ́ ojú wọn ò rí wọn mọ́ Kayamata ni mo gbàdúrà gbogbo ẹ̀yin ọkùnrin tó ti fi Kayamata dè mọ́lẹ̀ Ọlọ́run á bá mi tú ojú yín lọ lé yín padà o ẹ̀yin ọmọbìnrin sìn ẹ má ṣe orí burúkú dọ́dọ̀ ọkọ tèmi o
Dr. Àdìsá jẹ́jẹ́ ìlò lọ ẹ má dọ́dọ̀ ọkọ mi o ó ti ẹ̀ gbọ́dọ̀ Àdìsá má dọ́dọ̀ wọn olórí burúkú ni wọ́n bó o bá ti lòde má mutí wo má gbà wọn gba kọ́ọ̀pù lọ olórí burúkú ti kọ́ọ̀pù náà ń ṣe sí o má wojú wọn jù má bà wọn rẹ́rìn bọ́lá ìsà má bà wọn rẹ́rìn bó o bá lòde má bà wọn rẹ́rìn olórí burúkú ni wọ́n o àwọn ọmọ yẹn ti kún ta ní ìsìn a ní mo dẹ̀ wo kiri yẹn a ní màá lọ wá interview yẹn má dẹ̀ rí iṣẹ́ ẹ mọ nǹkan tí mò ń sọ anyway ẹ tẹ ẹ mọ bí táyì máa ṣe orí burúkú yín sọlẹ tí wọn rọ àwọn olú somebody like me ṣé àwọn ẹjọ náà ọkọ mi àwa jáde kó ònúlé àwa ṣe kínní olúwa sí mi ó ní yín mú tó o bá jẹ́ kí n fún ẹ ní èpè ọlọ́wọ́ ní bá ẹni wà lábẹ́ ìkíní yẹn ó máa wà gbé èpè bí ebi ló ń bá wípé yín mú sọ tó o bá rírú ọkọ tèmi níta wà á dè mọ́lẹ̀ o fẹ́ kúkú oró kíákíá nìyẹn àwọn ẹbí ẹ fẹ́ tètè sí ẹ nìyẹn ayé ẹ fẹ́ tètè ó tètè bẹ̀ dojú rírú nìyẹn ẹ oògùn tó máa ká kẹ àmátá tó máa ká ẹ̀rí tó bá mi sọ pé rọ́ lásán orọ́kọ tèmi gbà ẹ lè rọ́kọ tèmi mú ẹ̀yin ọmọ pàwù bí ìbọn yìí gbogbo yín pátápátá ikú oró lẹ̀ máa kú ibi tá ẹ bá lẹ̀ máa ṣe sí ọlọ́wọ́ òní fún yín ṣe èyí ò kí n fọ́kọ tèmi kí ló fẹ́ fi kún abẹ́tù ló tún bá mi fà ó ní wetin I carry irọ́ lásán ó tún bá mi fà ó fẹ́ ṣe tán àti kú kíákíá nìyẹn ó fẹ́ tètè ṣọ̀fọ̀ ẹ nínú wọn bá gbé nínú ìlú yọ́n máa pa ẹ́ dànù kíákíá ìwọ tó máa dẹran ọ̀bọ kíá ìwọ tó jẹ́ bó bá ti wá kàn rí bó o bá tájẹ̀tì ọkọ mi ikú pa ẹ́ pẹ̀lú Àdìsá tó o bá ti tájẹ̀tì ẹ̀ ikú pa ẹ́ wọ́n ti ṣe gbogbo wọ́n máa tètè sí ẹ lọ kíákíá ni ẹ má bẹ́ẹ̀ mi ṣeré gbàdìgbàdì gbèrè ní blood pressure ló máa pa àyà ẹ o fẹ́ máa bá mi ṣeré gbàdìgbàdì lórí ìbàdàn Àdìsá ọrùn ẹ̀ báyìí bí ìgò magi ni ó ní calm down mo ti calm down ìwọ tó jẹ́ pé tí n bá kọ́kọ́ ní kọ́kọ́ bá mi yẹ wọn kọ́kọ́ bá mi fọ́ ẹ lójú kò kì í ṣe pé ká ṣe oògùn fún ẹ ó mọ̀ pé kéèyàn lu yàn kò ju ẹ̀ fọ́ ó mọ̀ àkọ́kọ́ wá ẹ wá àkọ́kọ́ lu ẹ̀ ojú ẹ̀ á fọ́ àbáyé ẹ jẹ́ àṣọ ẹ̀jẹ̀ half body tó ní ríran mọ́ òtún táyé wọn bá mi ṣe rí ọkọ́ dé torí wọn kọ́ bá ti ń ṣe àwọn nǹkan tí mi ò rí yẹn wèrè ẹ gbà mí lọ́wọ́ ọmọ burúkú yìí ẹ̀yin ọmọ yẹn bá mi wá rẹ olúwa sọ ní good thing is no be for you alone ikú pa ẹ́ nígbà tí mo ń ṣe gẹ́tì mi èmi àtọkọ mi tá àjọ bẹ̀rẹ̀ ní kọ́láwọ̀ ilé táwọn oníṣíà olóbùkún ààrẹ yìí ń bolo wà tí bọ́dà Àdìsá ò ní bẹ́ẹ̀dì ikú pa ẹ́ ọkọ tèmi lọ́wọ́ ń ṣẹ́jú sọ ní good thing òsì fẹ́ nìkan bọ́dà Àdìsá yẹn gùdù lójú ẹ mo máa rárùn ẹ̀yin èèyàn bá mi gbé ṣépè ọmọ òṣì ó lè jẹ́ ọmọ orí TikTok yẹn ni o lè ṣe o ti ń ṣẹ́jú sọ́kọ mi gbòòrò Ọlọ́run ò ní bá mi fure fún ẹ àbẹ́ẹ̀rí ó tún bá mi fà lórí platform mi kẹ́ Gba Gbogbo Oko gbọ́dọ̀ Àdìsá na fine man wo ni bọ́dà ẹ wo ẹ má bà mí ṣeré kéré ń gbòòrò ẹ má bà mí ṣeré kéré ń gbòòrò ẹ ní ìṣorí burúkú o Ọlọ́run ò ní fọ́ yín lójú ọ̀tún òní èmi gan náà mo kàn dánnu ni ẹ má bà mí bá fi ṣìkìní ṣeré níta o ẹ má fún ní Kayamata ẹ ní ìṣorí burúkú ẹ má rànjú mọ́ o ẹ má fojú wo wọ́n lè máa ń ṣe sojú wọ́n lè máa fi sínú kọ́ọ̀pù ẹ máa fi sínú oríṣiríṣi wọ́n lè máa bá ti fọ́ gbá wọn báyìí ẹ bá ti fọ́ gbá wọn dì báyìí wọ́n lè máa tún fọ́ gbá wọn dì wọ́n ní àwọn you go for kiss bàbá wọn ńkọ́ ṣé bàbá wọn wà láyé àbí bàbá wọn ti kú o àbẹ ti kọ́ra yín lẹ̀ aláàánú náà máa wá káàkiri aláàánú tó máa lo Kayamata fún Kayamata gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ta Kayamata yẹn tẹ́ ẹ bá gbọ́ ní ọjọ́ tẹ́ ẹ bá bá ti ṣe àtìgbé bàbá relé àbí agbé máa ìjọ tó bá ti gbé yín báyìí mọ̀ ìpẹ́ wọ́n máa fi ẹsẹ̀ yípo náà iná ọ̀run àpáàdì ni torí ilé tẹ́ ẹ ti dàrú gbogbo ilé tẹ́ ẹ dàrú gbogbo àwọn ọmọ tẹ́ ẹ sọ di aláìní bàbá mọ́ gbogbo àwọn ọmọ tẹ́ ẹ sọ di aláìní bàbá gbogbo ọkọ àtìyàwó tẹ́ ẹ dẹ̀ yára wọn kọ́ra wọn gbogbo wọn náà máa wá dóde ìlọ́run wọ́n máa fẹsẹ̀ yín ko ọ̀run àpáàdì ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ta Kayamata yẹn ẹ lè rọrùn wọ̀ torí ẹ bà ayé jẹ́ ẹ bọ̀ ọ̀run jẹ́ ẹ bà nǹkan jẹ́ àti tó lọ́kọ méjì mẹ́ta nù yín olórí burúkú ẹ̀yin obìnrin yìí ọmọkọ́mọ kílẹ̀ bá ká ẹ máa gbọ́ ó ní èmi ní oyin Kọ́sọ́lá girlfriend ọkọ yín mà please I have party next week I need 5 years girlfriend ọkọ mi kọ girlfriend olóhùn àná ìtẹ́ẹ̀dì girlfriend ọkọ mi kọ ó sì yóò ṣe girlfriend ọkọ mi ó lè dalé ìwarú ọkọ mi ò ń ṣoníranù bọ́dà Àdìsá máa tó dé kò ń ṣoló ẹ̀ tí ẹ̀ lè rí bọ́dà Àdìsá ó mọ̀ bá rẹ̀ tó ẹ̀ lè rí ọkọ mi ó máa sá fún gbogbo yín ikú pa yín ẹ̀yin ọmọ dalérú yìí ẹ̀ lè rí ọkọ mi mú ó ní I will give bọ́dà Àdìsá all the style you learn from mami Esabod ìjọ́ òní wọ́n bẹ̀rẹ̀ sí lẹ́yìn lọ́dọ̀ Esabod ìjọ́ òní wọ́n bẹ̀rẹ̀ sí lẹ́yìn lọ́dọ̀ Esabod ìjọ́ òní lọ́dọ̀ Esabod àbò ń ṣí ó mọ̀ gbàtẹ́ èmi àti Esabod wọn sọ fún ẹni èmi àti Esabod bá ṣe wà tẹ́lẹ̀ rè padì mi nì òṣèlú ló dàárín warú àtàwọn gbọ́ ìsọ̀yàn ọ̀nà dàárín warú a dẹ̀ ti parí ẹ̀ orí ẹ̀ bá ìjà yìí tẹ̀ ṣẹ̀bẹ̀ sí tírẹ́ẹ̀nì ó mọ̀ gbàtẹ́ Esabod ti kọ́ àwọn èèyàn ní yẹ̀dì tipẹ́tipẹ́ bó ṣe bá yẹ̀dì tó máa fún dìímọ̀ tó máa ṣe gbogbo àbórí ẹ̀ òpè ni ẹ̀yin ọmọ ọ̀sìn ìgbà Esabod lẹ́ni ẹni tì mọ̀ Esabod tẹ́ pọ̀rọ̀ ìgbà tẹ́ Esabod ṣe ń kọ́ àwọn èèyàn
ní tó ti fún àwọn èèyàn ní training làwa ti gbọ́ oríṣiríṣi lẹ́nu ẹ̀ yàtọ̀ sí yẹn kí n tó rí Esabod Facebook tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé gbọ́kàn tèmi lórí bíbá yìí ni ṣọ́ọ̀ṣì náà ti kọ́ mi ní oríṣiríṣi ṣọ́ọ̀ṣì tiwa wọ́n ti kọ́ àwa bí a ṣe máa ṣe pẹ̀lú ọkọ èmi ti ṣe sẹ́mínà dànù lórí ọ̀rọ̀ ọlọ́kọ̀dé ó jẹ́ yà ṣọ́ra èmi tó jẹ́ pé oríṣiríṣi tí bá fún ẹ ní oríṣiríṣi style ó lè bára àdìsá rẹ̀ pé ló ṣe tí ò fi ṣe kí náà ti pè tó fi jẹ́ kínní ni orí yìí ó pè òṣìṣẹ́ yẹmí láti wọ́n yìí lè gí bọ̀dà àdìsá wíbarò ìyẹn òkan ẹ̀ àti wíbarò àtọlọ́kọ̀ àti gbogbo ẹ̀ ni mò ń ṣe fún ìtí ò bá mọ̀ ṣe ń bẹ̀ lọ́wọ́ inú gọ́gùn kó lọ wò ìwà àtọkọ ìwà ẹ̀yin tẹ́ ẹ̀ mọ oríṣiríṣi tó ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀yin wèrè burúkú tó jẹ́ pé àwọn ọmọ yẹn ní ìsọ́tì gbọ́kọ mọ́ yín lọ́wọ́ fúnra yín ni kẹ́ ẹ lọ ẹ̀yin fúnra yín náà ẹ lọ gbé sex film ẹ lọ gbé sex film ẹ̀yin náà lọ máa wo sex film kẹ́yìn gan mọ̀ bọ́ ṣe ń ṣe gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ fi ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ ti lọ́ọ́ ṣe kínní yẹn wà láì mo fọlọ́gbà wá gbọ́kọ mọ́ yín lọ́wọ́ tí òsì tó máa ṣẹlẹ̀ wọ́n máa bẹ̀ pé ká ẹ má bínú ni ó dẹ̀ ni kò síbi tó fẹ́ kẹ́rù ẹ sí àwọn ẹlẹ́rú tí ò lè rò máa kó kúrò nílé àwọn ọmọ ní Kayamata àwọn ọmọ táyé ti ṣe kínní ìyá ìwé ni kó lọ sẹ́ńpẹ́ olúwa ó yẹ ìwé ni kó lọ sẹ́ńpẹ́ ó jẹ́ ìyàwó èjì mi kó kàmí máwọn tó wà ní èjì mi kó wo irú láìfù tí mò ń lè fún nísìn kó wá wo irú ìtí àwọn ti yẹjọ́ rẹ̀ pé mi kí àwọn tí ò máa ẹjọ́ ìdí lónìí èmi gan ti tátọ́ fún yín mo tátọ́ tẹ́ ìtì láíláí lẹ́sẹ̀ ní ìtì àní mo pe ọkọ mi báyìí mo ní títà àti wo kíní máa pa ọkọ yín ní baba Ṣẹ́gi baba Láti baba Simi baba ta ló ní baba òṣì ó lè fọ ọkọ ẹ ní romantic name kó fún ọkọ ẹ a máa ṣe kíní nìsín ọ̀la lọ́jọ́ Valentine tó o bá ti jẹ́ kọ́kọ́ ẹ jáde tí ò jẹ́ kó wà ní ike ẹ lọ́la ikú pa ẹ́ wọ́n ti ra Kayamata lẹ̀ dé àwọn ọkọ yín àwọn ọmọ yẹn wọ́n ti ra Kayamata lẹ̀ dé àwọn ọkọ yín lọ́la yẹn ọ̀la lọ́jọ́ Lovers Day tó o bá ti jẹ́ kọ́kọ́ ẹ kó lọ bá wọn lọ káàkiri ikú pa ẹ́ ló bá rí ayé ẹ bá ti bàjẹ́ síbẹ̀ lọ́la ọ̀la òṣọ́jọ́ eré má bọ́kọ́ ẹ ṣeré gbádìgbádì lọ́la yẹn má ṣeré gbádìgbádì jókòó tọkọ ẹ àwọn míì inú yín ẹ kàn máa múra bí arúgbó ni wàá wọ ṣòkòtò ìjọ tó bá jẹ kó pọ́n di kẹjọ ṣe bó ṣe wù yín ìjọ tó bá jẹ kó jẹ pé kí ni ẹjọ jó dáadáa ṣé ìrọ̀pá ọkùnrin láìkí gbogbo ká ṣe máa múra tẹ́ máa dàbí arúgbó ọjọ́ yẹn ni ta ló fẹ́ fi ìyàwó ẹ̀wọ̀n fún that's my wife ta ló fẹ́ fobìnrin wọ̀n bẹ́ẹ̀ yẹn wàá ṣe makeup wàá ṣe gbogbo ẹ̀ èwo ni ká ẹ wá múra bí opó ó rò pé ẹ lọkùnrin wò ẹ múra bí opó àpẹẹlẹ ìwọ continue kó máa múra bí opó kó rí àwọn obìnrin tó dúró rẹ̀ àwọ̀ èjì ẹ̀ bá gbẹ́ lómi bá sọ èjì ẹ̀ bá àwọ̀ kí ni èjì woman yẹn 45 ló dúró dẹ́ ó dẹ̀ dúró kò jọ tó bá ti rọ́kọ̀ ẹ̀ tó ti ń bá rẹ̀ pé àkójọ èjì rárá ó ti sọ bẹ́ẹ̀ kó ti darúgbó ni olóṣì wọn lọ wá ṣe kẹ́ ẹ lọ wá nǹkan mi ṣe kẹ́ ẹ túnra yín ṣe bó bá lówó raṣọ rẹpẹtẹ mo báyìí tó bá ní kó lọ dáadáa kí wọn náà dúró dáadáa kárẹ́ máa ta sánsán yé máa lo pẹ̀fíìmù bíntù eye da àwọn perfume tó máa ń dà tó máa ń rùn bí àwọn perfume ṣọ́ọ̀ṣì tó máa ń dà sára yẹn ẹ má máa ó máa ń wà horrible kò nù dáadáa náà just beautiful perfume kò lò kó inú ẹ máa ta sọ́sọ́ kí ni yàrá ẹ máa àwọn ọmọ mi mọ̀ mi ó yá láti sì ti ń bọ̀ yá máa fi ẹ fi gbogbo lékele máa ta sọ́sọ́ wọ́n wọ inú ilé báyìí inú ilé bùtì inú ilé bùtì ẹ̀kan bùtì ni ẹ lè ṣe di bẹ́ṣíìtì ìmí inú yìí kò lè lo white bẹ́ṣíìtì nígbà tó jẹ́ pọ́ bu ni ọ̀bùn ṣíọ̀ṣíọ̀ ọ̀wá ní kọkùnrin ta ló wọ́n bá gbé ọ̀nà síbi tó fáìn ṣé ò ní sunbẹ̀ ọ̀wá lọ wà ní kíní kan lòṣì bra etí bra ẹlòmíì obìnrin mi báyìí apá bra ẹtì ó ti lọ apá bra ò ṣe é wò wà wo bra báyìí bra ò ní ṣe é wò wà wọ bra àwọn bra tó dáa tó ṣe báyìí òun ló máa wọ̀ tó bá wọ̀ mí torí báyìí wà tún wọ̀ mí tó ní design wà tún wọ̀ mí tó ní design àwọn bra àti pátá ẹ ó gbọ́dọ̀ máa ṣe dáadáa kò ṣe pé kó wá bọ́ pátá kí gbogbo pátá àwọn pátá olóbùkú kó wá lọ bọ́ pátá ó ń rin ọkọ ẹ láyà ó kàn mọ́ ni àwọn pàǹtí ẹ mo ra pàǹtì dákú nǹkan tí mo ra jù láyé mi ni pátá bra underwear tẹ́ bá rí tí mo ń kó wọn sínú ilé ọ̀tọ̀ ni ẹ máa jẹ́ kí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa wà kó o dẹ̀ máa jẹ́ kí gbogbo underwear kí gbogbo ẹ lọ tẹ́tẹ́tẹ́ ìwọ ló ṣì jó ní tí àwọn kọ́sítà tó fẹ́ gbẹrù wa lọ́wọ́ mi o fóònù mi wà níbí báyìí wọ́n ti ẹ̀ dá mi láwọn ti fẹ́ pè mí pàmì mi ìdáhùn lóhùn torí ẹ̀kan yẹn orún kùn tí n bá dẹ̀ sun oorun yẹn mi ní fẹ́ tètè sùn lálẹ́ irú èyí ní ìsinyìí alẹ́ àná mọ́jú èlé tó tù mo sùn náà tó tù mo sùn torí lálẹ́ àná mo lọ ṣàfarawé mo ṣe tán báyìí tó yẹ kí n lè bá ti bá mo kàn rí Esabod lórí láìfù ní mo lọ jókòó sórí láìfù yẹn wàláhì mo fẹ́ rẹ́rìn pa gbogbo irú láìfù irú Esabod irú show tó yẹ kẹ́ ẹ máa ṣe nìyẹn àwọn show yẹn mo in fact one of your best show ni show tẹ̀ ṣe lálẹ́ àná yẹn you understand it's a mature show kò ń ṣe àwọn show tí ọkàn máa LTA yín àwọn show yẹn wà okay you understand ó dúró dáadáa orí show yẹn ni mo ti lọ gbé borun àjẹ́ kí n tẹ̀ra délé mi jẹ́jẹ́ kí n máa gbá àwọn kọ́sọ́mà mi sọ̀rọ̀ nígbà mo ṣe tán mo wá bẹ̀rẹ̀ sí padà sí di àwọn kọ́sọ́mà ẹbí mi fẹ́ bọ́ tó tù mo sùn ọlọ́run tó tù mo fi ọlọ́run bra tó tù mo sùn so ṣé màá tún ti wá bẹ̀rẹ̀ tí màá tún wá ohun tó yà ohun ìdá lára mi òun ló fẹ́ máa kùn mí lóhùn bá
mi wàá sínú ní ìjẹ́nsá ìṣe ṣáàtì ìjà rẹ̀ ọmọ mi sọ pé mi ìgbẹ́rù kọ́kọ́ jáde pé ní dààmú ojú òní tì yín ìwọ tó bá fẹ́ ra kúlà rí ọ̀dà ní o rí ọ̀dà ní ohun tó bá mú mi ra irú kúlà tí mo kó wá sí Nàìjíríà tí mo fẹ́ tà má rí ti pé iye bá ló máa ra o ní gbọ́dọ̀ fi ọwọ́ mọ́sí bíi owó ó lé díẹ̀ 500,000 kí n fi kó kúlà jọ kí wọ́n máa expect mi pé màá kó dé Nàìjíríà màdámù ṣe bẹ́ẹ̀ ní iye kan ni bá ti fowó mi ṣe owó mi mo fi ṣe nìyẹn só mi lè gbé fún yín o owó yìí ni ká ẹ fi rà owó ẹ̀rọ mi ń ṣẹ́ ni iṣẹ́ tí máa bá yín ṣe owó ẹ̀rọ mi ń ṣẹ́ ṣó ti yé yín pé mo bá yín ra direct mo dẹ̀ bá yín gbé ship so bó ṣe rí nìyẹn ojú òní ti Stella ó ní dey play pé kí ni ẹ̀yin wo ni nǹkan kan ò lè ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ ṣe ń sẹ́jẹ́ ìsáré pọkọ mi ẹ̀yin ìka burúkú bọ́dá àdìsá ò tí ẹ̀ ráyè tí yẹn ẹ lọ wá bí jókòó sí kẹ́ wá bí dá kíní Valentine ìfù Ọlábọ̀dé Ọmọyẹmí Valentine ìfù ẹ̀yà kọ́kọ́ mi dé máa kúkú ṣe fídíò ẹ̀ máa rí pa ìjọba ni bọ́dá àdìsá máa ń ṣe ó mọ̀ mi èmi máa ń fún baba close marking kiri irú àwọn ọjọ́ báyìí ó gbọ́dọ̀ máa fún ọkọ ẹ ní close marking irú ní ìsìn máa pè tó bá sọ pé wọn club kìnnìkan ibi tí mo gbé ya tèmi dé mo lè gbé mọ́tò ní ìsìn máa rẹ̀ gbé club wọn yìí màá wá jókòó tí nǹkan mi lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn kúkú mọ̀ mi máa jókòó tì nígbà ìjà arúgbó ọjọ́ tí mi ò fàyìn ní bá ti dé bọ̀dá àdìsá tí mo pè mo dé nìyẹn mo máa jókòó tì mí ní kú bá pa gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ wá lo Kayamata fọkọ mi ni ò bá ní dá yín lò ní ìjọwọ́ mi 6,000 Ọlọ́run Elédùmarè ẹ̀bẹ̀ ni mo bẹ̀ máa yẹ káwọn mo ní Kayamata pàdé ọkọ tèmi lọ́nà ọmọ yẹn màá wá fídíò yẹn máa ṣíà ọmọ yẹn ni ìta mo wà gidi èmi ò sí ní ilé tẹ́tẹ́ mo lọ ṣọ́ọ̀ṣì CAC ìta bámúbámú mo wà kò ní káwọn àwọn ṣe kinní ni o ìta mo wà èmi máa yẹ káwọn fi báìbù kẹfẹsẹ̀ bíbélì kẹfì kó mi lóbi ọbẹ̀ jẹ tọkọ mi bá mú ẹsẹ̀ tó bá jáde tí ò wọlé mọ́ pásọ̀ ṣé pásọ̀ ló fẹ́ máa bá mi kírìn ẹ̀ àti pásọ̀ ló fẹ́ bá mi dá sí wọn ò ní dá sí tó bá ti jẹ́wọ́ fúnra rẹ̀ tó ti fi ẹ̀sìn sọ̀rọ̀ ẹ̀dá arúgbó ọjọ́ lọ́dọ̀ ọkọ̀ ìwọ ló ní pírọ́blẹ̀mù èmi máa múra lóní ta tó bá jẹ́ hip hop ni màá bá yín jó bó bá ẹni ijó tá ẹ bá gbé wá lágbo wàhálà máa jó nẹ tá ẹ bá ní klọ́ọ̀bù yá sí tí n bá múra klọ́ọ̀bù fún ẹ mo ní àwọn aṣọ yẹn lóríṣiríṣi nílé mo dẹ̀ ní àwọn bra àlùsí ẹ mọ̀ pé bra mo ń ta mo ní àwọn àlùsí bra kan lọ́wọ́ gbàgbé wèrè tá ẹ bá rí mi ẹ̀yìn mọ̀ pé mi ní àwọn mi máa ń rí wọn pa woman mo rọ̀ wọ́n ọ̀rọ̀ kan máa ní èmi nìkan mo ń ṣe ìyàwó ilé èmi nìkan mo ń ṣe girlfriend kó dùn mí o wọ́n ti máa gbẹ̀yàn ló mọ̀ mí sẹ́ àwọn èèyàn everybody ló mẹ́mi àtọkọ mi a máa ń tẹ̀lé ra wa kiri ni ẹ wá ṣe orí burúkú ẹ̀yin ọmọ ní Kayamata yẹn ẹ̀yin obìnrin ẹgbẹ́ mi èmi ń sọ nítorí tiyín pé kẹ́ ẹ lè lọ gbọ́n ẹ di àwọn ọkọ yín ẹ di wọn ṣòkòtò mú o èyí tó wà lẹ̀ yìí kan pásítọ̀ eléyìí kan pé pásítọ̀ ni wọn àbí ẹ̀dá ṣọ́ọ̀ṣì kan ni wọn àbí kíní àwọn bàbá yẹn wọ́n ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n bẹ́ẹ̀ yẹn gbogbo wọn náà ń jà àlùbọ́sà wá mú fóònù yìí wá mú fóònù gbogbo wọn náà ń jà àlùbọ́sà dà gbogbo àwọn èèyàn tẹ̀ ìwé yẹn náà ń jà àlùbọ́sà kí ni mo sọ fún yín gbogbo wọn náà ń jà àlùbọ́sà ó dáa èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ tó bá wù yẹn máa wò tiyín gbogbo náà ń jà àlùbọ́sà ẹni tó pè lọ́rọ̀ ẹ̀gàn wà láì àfẹ́ ọkọ̀ adúró tiẹ̀ tó ló fẹ́ gbọ́ bùkátà àwọn ọmọ ẹ̀ ìwọ ó mọ bó ṣe máa da àwọn ọmọ tiẹ̀ nì you understand ó mọ bó ṣe máa da àwọn ọmọ ẹ̀ á dà wọ́n nù ìyí tó jẹ́ síta tí òbí kò bí nǹkankan fún ọkọ ẹ̀ wà láì àgbálẹ̀ yẹn ọkọ ẹ̀ ló dẹ̀ máa tọ́jú gbogbo àwọn ọmọ ẹ̀ ọkọ ẹ̀ ló tún máa ṣèyàwó fọ́mọ ẹ̀ ọkọ ẹ̀ ló máa rán gbọ́ ọmọ ẹ̀ lọ yunifásitì ọkọ ẹ̀ ló máa ṣe gbogbo ẹ̀ ìwà máa lọ ṣe àdàgbé àdàfà ó ti gbé lórí burúkú kan lọ ó ti òdìdí bẹ́ẹ̀ lọ Kayamata ló ń ṣiṣẹ́ tọ́ bá wá lò wọ́n dé àfúwé tán ti rí pé ẹgbẹ́ wọn ti yẹ wọ́n máa ẹ wò bí wo sáì tí wò lè fún ọkọ yẹn wàhálà wọ́n á fún ọkọ ẹ̀ ìwọ fúnra rẹ̀ ló ọkọ ẹ̀ kó jẹ́kẹ́gbẹ́ ẹ̀yẹ jẹ́kẹ́sẹ̀ ìwọ fúnra rẹ̀ ìwọ náà máa bọ́kọ ẹ̀ wọ ẹsẹ̀ lò kí ẹsẹ̀ ẹ̀ wọ́n ìwọ òṣìṣẹ́ ọkùnrin kẹsẹ̀ ẹ̀ wọ́n ni kó di dọ́kẹ́ kò máa wọ́sẹ̀ tó yẹ ti kí wàá ti mọ̀ pé olóṣìṣẹ́ ìwádìí bá nà wàá bá nà ẹsẹ̀ pé pẹ̀lẹ́ o wàá bá nà ẹsẹ̀ wàá bá fi rọ́ọ̀bù wọ kó bá láàbù líkì kó fi wọ tàbí kó lẹ̀ ràrí kó bá rẹ̀ kó lò òrì kó bá fi wọ tó bá fomi gbóná bá fomi gbóná lọ tẹsẹ̀ ìbá tún ti jiná tó ti rí pé ó tún ti ń gbẹ́sẹ̀ yẹn díẹ̀díẹ̀ kó o tún lò kó tún wọ́ méjọ pẹ̀sẹ̀ ẹ̀yin ò mọ bó ṣe máa ń ṣe ni ẹ̀yin ẹ̀dùn náà ìwọ náà máa wíkẹ́ẹ̀dì ẹ̀ ni wá ti lo nǹkan wá lo ẹsẹ̀ àwọ̀ sẹ́ni tó ti lò tẹsẹ̀ ẹ̀ ti wọ́ obìnrin kan máa ní kankan lọ ẹni tẹsẹ̀ ẹ̀rù tó ti rẹ̀ àbí tẹ́yìn ẹ̀ ti rẹ̀ tẹsẹ̀ ẹ̀ ti rẹ̀ èmi máa ń ṣe fọkàn máa ń wíkẹ́ẹ̀dì ẹ̀ gan tẹ́pẹ́ àárín méje wá máa wọ́ sẹ́ni mo dẹ̀ ṣiṣẹ́ mo ti mọ̀ pé nǹkan tó ń ṣe nìyẹn bó o bá mọ orú style ibi tó yẹ kó o mú ṣọ́ dáadáa àwọn style kan wà tẹ́ pé tó bá ṣe tán tó bá lulẹ̀ báyìí kò ní lè dìde bẹ́ẹ̀ ni ẹsẹ̀ máa bend tó bá ti wọ́n máa dìde báyìí kò ní lè dìde ẹ̀yin obìnrin táyà máa ń ṣe tọkùnrin máa dìde lórí yín fáàmù yẹn orí yín burú wọ́n á fi Kayamata gbé ọkọ yín lọ ẹ̀yin náà ẹ lọ lo nǹkan kó jáká rẹ dúró déédéé wá dà láàmú wá ti dà láàmú báyìí
tó bá jí bọ́lẹ̀ báyìí ẹ máa wọn àwọn ó rí ọkùnrin tó yẹ pé tó bá tún ọrùn á máa sọ̀rọ̀ ojú oorun nígbà tó ti ṣe bọ́ ṣe ń ṣojú tí ò ríran mọ́ tójú ẹ̀ tí ń wò báyìí bá gbómi sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì kó fún lómi lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì báyìí àti mú mi sí o kò ní dìde ó dìjọ́ kejì ṣẹ́yìn tó ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ bá dìjọ́ kejì níbo ló fẹ́ lọ ibi táwọn ọ̀rẹ́ báwa ló máa kan wa tó bá ti rí obìnrin kan ẹni tó ṣì rẹ̀ tànà ṣì rẹ̀ ó ṣì wíìkì ó wíìkì for body ìjọ́ kejì ó ń bọ̀ nílé ẹ máa ka déètì ẹ máa ka irú ọjọ́ ìnísìn irú àná mo mọ̀ irú déètì yìí mo mọ̀ ṣe ọkọ mi báṣubàṣu bí irú alẹ́ àná yẹn mo mọ̀ ṣe fún ni torí mọ̀ pé irú èyí kíní wà valentine wọn lè lò ó dẹ̀ bọ́ síjọ́ friday má má bèrè déètì ọmọ ìjọ́ òní déètì báyìí bọ́ sí mo ti mọ̀ pé valentine day alẹ́ valentine day irú èyí tẹ́bí wọ́n ti mọ̀ pé ìyàwó ilé máa dè wọ́n mọ́lé irú èyí tó ti bọ́ sí friday alẹ́ friday ìwọ náà wà ṣiṣẹ́ tiẹ̀ wá ti target tiẹ̀ irú báyìí pé ó jẹ́ wọ́n máa rán létí má gbàgbé máa dúró wa lọ́la ó máa fi kọrin tó bá ibi tó fẹ́ sùn jí tí ò bá dẹ́ ẹ̀ lóhùn tó ń ṣe ó rẹ̀ ń jí sórí kinní tó wà ní kinní yẹn fẹnu bá fà ó máa dìde bẹ́ẹ̀ ni wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ wà ṣe ní ṣekúṣe bí ẹ wà wíkẹ̀dì ẹ̀ torí pé ọkọ ẹ̀ kò sí tó fi ń ṣe ọkọ ẹ̀ wà wíkẹ̀dì nígbà bá wíkẹ̀dì ó bá dijọ́ kejì á máa ronú ni toró tirẹ̀ gbogbo ara òṣìṣẹ́ bíi dánmà wẹ́dẹ̀ gbójú ẹ̀ sẹ́gbẹ̀ kí lẹ fẹ́ wà fún lóúnjẹ tó fẹ́ ó ti wúndù ẹ̀ wà ti wúndù ẹ̀ wá jáde lé ní ìsìn ó máa tètè wálé toró sì rẹ̀ ó máa rẹ̀ wọ́n ṣe ń ṣe nìyẹn ẹ máa ka déètì bá mọ̀ pé àwọn ìfẹ́ǹtì kan wà ka déètì tó bá rí kó kíní ó máa ń wúndù ẹ̀ gidi tó bá rí kó fẹ́ lọ bí kan tó gbé kíní wà á ṣiṣẹ́ bí iṣẹ́ ọ̀sẹ̀ mẹ́ta ní ọ ó máa ṣe léraléra ní òní fílẹ̀ wọn bá gba tó bá sí ilé yẹn omi òtó ẹ̀jẹ̀ òtó ni ẹ̀yin fúnra yín ẹ̀yin náà ẹ máa gbọ́nú bí ẹ máa gbọ́nú gbọ́n lẹ́yìn ẹ gbọ́nú gbọ́n lẹ́yìn omi ìṣeré o ṣùgbọ́n rẹ̀ ni owó lè wá lọ owó o lè fún ọkọ ẹ níṣẹ́ kó o fún níṣẹ́ kí wọn náà rán iṣẹ́ àwọn obìnrin tó wà ń ta ní ìsìn wà láì mo fọlọ́n búra wọ́n wà níbi iṣẹ́ kò síbi tí wọ́n sí wọ́n wà níbi iṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ yẹn wọ́n wà ní ọ́fíìsì tẹ́ ìròyìn tẹ́bi ọ́fíìsì ọkọ ẹ̀ wọ́n wà láàrin olóṣèlú tó bá lọ́kọ̀ ẹ̀ òṣèlú tọ́kọ ẹ̀ bá ń ta yorùbá jẹ́ ní business wọ́n wà káàkiri tó bá lọ jẹ́ kí orí ẹ kó lọ jẹ́ kíní mo fi ọlọ́run búra àwọn tó ń gbénu boys quarter àwọn ni wọ́n ń gba big man lọ́wọ́ ìyàwó ẹ̀ gidi wọ́n ń gba àwọn gidi ní ìsìn iṣẹ́ táwọn ọmọbìnrin yẹn ṣe ń sìn nìyẹn Kayamata yẹn ó wà ń gbòòrò gan ní ìsìn tó bá rí pé ojú ọkọ ògbóbi kan tó mọ̀ pé kò mú un lọ nítorí pé wọ́n ló lọ́kọ ẹ̀ irú èmi tí mo lọ́kọ mi ní ìsìn mi mo lọ́kọ mi gbogbo certificate ayé ni mo ní lórí ọkọ mi mo ní tìjọba mo ní anything mo ní bẹ̀ léèyàn bá rò kó máa irú èmi tó bá rò kó fẹ́ mi lọ́kọ àbúrò kò bóyá àwọn pàtẹ àlọ́gbọ́n mi gbére wa wọn náà bímọ ìwọ tó bímọ ó máa ṣe DNA tíyàn bá rò pé wà lọ́gbọ́n ọmọkàn wá fọkọ mi ní ìṣòro pé ó lè fọkọ mi ilẹ̀ fún àbúrò ìlú kù nìyẹn èmi ò lè fọkọ mi ilẹ̀ fún yàn láyéláyé kẹ́ẹ̀bí kí náà ti ń gbà ọmọ kó o bí mẹ́fà lẹ́ẹ̀kan tó yẹ gbogbo àgbáyé ló mọ̀ yìí mo fi Ọlọ́run búra ọmọ yẹn ó máa ṣe DNA wọn àdèjọ́ máa wà àjọ máa kọ́ ọmọ olùbọ ni ó lè mọ ọmọ mi lẹ́yìn kó lè mọ ọmọ lẹ́yìn wá mọ́ ọmọ wá sílé bàbá ẹ̀ àbá nínú owó iṣẹ́ wá tẹ̀lé ọmọ ẹ wá tí ó bá ti sẹ́ bí ẹyẹ kan tó lè mọ̀ ọmọ wá kò sí tó jọ ò lè wá lé mi ó lè wá lé wa àṣẹ̀nàwó kó máa wá ó bá máa mọ́ ọmọ wá sílé bàbá ẹ̀ kan kò ní ṣe a máa tọ́jú abẹ́ fún lóúnjẹ á jẹ́ ṣe àfáàní dáadáa ṣùgbọ́n wá dé ẹ̀yìn wèrè kan ọmọ ẹ̀ wá sílé bàbá ẹ̀ ni ìgbà ló máa lọ kó búra á wá ṣọyàn yẹn báyìí á wá ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́gẹ́ àwọn olóbùkú wọn náà mọ́ wá ṣe wọ́n lè náà wá mú ṣọdún àbọ̀ wá mú ṣe kankan wọ́n ṣe náwó wá ṣe kíní bàbá ẹ̀ ni láti bo síbo ẹ̀yin kan wà nígbà tí ọkọ yín bá kún wá ní wọ́n mú wá òun náà wá ṣe ẹ̀yìn bàbá ẹ̀ níbo láti bo ìyàwó mélòó náà fẹ́ ìyàwó tó fẹ́ ni legal wife tẹ́ ẹ̀ bá proof ara yín legal wife ni ọmọ tẹ́ ẹ̀ bá mú wá bóyá ìyàkó fẹ́ ṣe ẹ má máa jẹ́ kọ́ máa kó kúlà òṣì kiri ibi kúlà yẹn àwọn family ẹ̀ ti máa bẹ́ẹ̀ fún ní nǹkan àwọn náà lọ jókòó mo ní kí wá kí yín ni wọ́n ti gba nǹkan ti gbọ́kọ̀ mọ́ ẹ lọ́wọ́ ayé ẹ̀ ti bàjẹ́ ẹ má máa gba gbogbo àwọn nonsense and negligent style yẹn you understand kó dẹ̀ make sure pé ṣe DNA torí àwọn ọmọ olórí burúkú tó kún ta ní ìsìn wọ́n máa ń lọ fún oyún kọ́ àwọn bàbá oníbàbà lọ́rùn ni big man nígbà mẹkáníìkì kan bá ti fún wọn lóyún àbá onípàràgà kan ti fún wọn lóyún ayé ní big man kan ayé wá ti ní bèrè ayé àgbọ̀mọ̀ ayé ọmọ bímọ ẹ máa jọ ṣe DNA ẹ̀yin ìyá ẹgbẹ́ ẹni kan lọ gbé DNA wa kò jù bẹ́ẹ̀ lọ mí ní wáyé sí kò ń ṣe pé ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ bá ìṣẹ̀ra yín ni ó bá ìṣẹ̀rẹ̀ lọ́dọ̀ ọkùnrin nìyà ó bá ìṣẹ̀rẹ̀ lọ́dọ̀ ọkùnrin ìyàwó last wife àsọ fún ẹ pé a sọ fún gbogbo ọmọ tó bí a ní gbogbo ọmọ nílé yan máa lè ní gbogbo yín a dẹ̀ máa bá yín claim fọmọ tó ń lọmọ kọ. èmi kókó mi bá fún yàn lóyún èmi lèmi máa ṣe DNA wọ́n máa gbọ́mọ ẹ wá lọ ṣe DNA kò ń ṣe pé ó máa sọ fún àbò lórí burúkú ni a máa gbọ́mọ ni a ní wọn lọ gbọ́ àbò orí yìí bu àyíṣe rẹ ni láti bọ́ àti tani àti níbo tani ẹ má gbàgọ̀ jẹun ẹ̀yin obìnrin yẹn ojú òní tí ilé yẹn ò ní dàrú ẹ ní dààmú má wà torí pọpọ agent tó bí bọ̀dá àdìsá yẹn kó wá máa treat ẹ
ẹbí lọ́wọ́n staff mi kò sí nǹkan tí mi lè fún ọkọ mi ní jíjẹ ká máa tọ́jú ara wa máa fún everything ni mo ṣe ń tọ́jú ẹ lójú àwọn èèyàn mọ̀ mi náà mo ń tọ́jú ẹ bẹ́ẹ̀ mo ṣe ń tọ́jú ẹ nínú yàrá máa bọ́kọ ẹ̀ ṣeré lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa bá fọ́ gbé dòròdòrò abẹ́ yẹn máa bá fi ṣeré ìwọ ló ní ọkàn jó ló ní kíní ẹ̀ nígbà bá ti kó ti ń lọ wẹ̀ yẹn wà bá fọ́ gbé jó wà bá rẹ́rìn wà ẹ máa fọ́ tẹ̀dí ara yín ibi pàlàpàlà àdí yẹn ọwọ́ ẹ̀ gbogbo ìgbà ni bá ti ṣe báyìí bóyá ìjàmbá bá kì í sínú díẹ̀ báyìí ẹ sáré ṣe báyìí ẹ máa ṣeré pa wèrè níyín ẹ ti ó lì jù ẹ máa ṣeré pa ẹ máa bára yín ṣeré pa nulẹ̀ òṣìlẹ̀ ń ṣe ẹlòmíràn lóhùn ti bímọ ọmọ òun ti dàgbà kí ló kẹ́mi àtọmọ dàgbà kálukú máa ṣayé ẹ̀ ni ó yẹ pé mo sọ òfin ẹ ti rẹ́dí àti lọ rìtáyà sílé ọmọ yín ẹ ti rẹ́dí àti rìtáyà sílé ọmọ yín kí ládé lọ rìtáyà sílé ọmọ kọ́mọ mi má rí kí n lọ jókòó lé ọmọ ẹ̀ àbí lọ kọ àbí lé ìyá kí n lọ jókòó kí n lọ nọsẹ̀ lọ́ṣẹ́ kí ni nígbà tó kọ́ mi wà ń lé òṣìlẹ̀ ń ṣe o ẹ tètè ya jígìrì o ẹ girama alọ́ṣọ ọmúgọ̀ọ̀kọ̀ ọmọ sọnù ni kí ló kàn mí àti gbogbo ẹ̀ máa lọ jókòó sílé ọmọ kan lórí ìkíni ẹ bá ti wẹ̀ fọmọ yín díẹ̀ ẹ bá rọ mi lé nímú tó bá yá wá di lọ́la tó mi sápa lórí tó bá di lọ́la tó bá máa tún wẹ̀ wàá gbé orí ẹ̀ dáadáa ṣé ó máa ti ṣe mistake omi òun pọ́nmọ lórí omi òun pọ́nmọ ọmọ domi sórí lẹ́ẹ̀kan ẹjọ́ máa wẹ̀ fún ẹ bá fún bọ́yọ̀bọ̀yọ̀ ayé yín ojú òní ti yan ó bá dẹ̀ máa fún lọ́yàn má gbọ́yàn sí lẹ́nu má fi ọyàn síbi mú ẹ̀ kó lè mí dáadáa wọn náà gbé ọyàn wọ́n ṣe ń gbọ́yàn rè gbọ́mọ bó bá wọ́n ṣe ń gbọ́yàn lọ́wọ́ lórí YouTube ẹ lọ bọ́ ṣe ń wẹ̀ fọmọ lórí YouTube tó ń tẹ́lẹ̀ tó fi ń wẹ̀ tó fi ń ṣe gbẹ́dẹ́ wá ń bẹ̀ atọ́kọ àti ìyàwó nígbà tẹ́ máa dọ́ra yín ṣe mo dìyìn lẹ́sẹ̀ mu mo kọ́ ẹ ó dàgbà ìyá mi ò bá mi jókòó tọ́mọ mọ́mì mi ó dà mọ́mì á jókòó sílé yánà ọ̀sẹ̀ á máa bẹ̀ kí ló ráyè mọ́mì mi kò jọ tó gbogbo dáadáa tẹ́ ẹ máa ń ṣe nọ́sẹ̀nsà ní gbígbẹ̀ntì yẹn ẹ padà sílé kẹ́ ẹ lọ tọ́jú ọkọ yín wọ́n tó fi Kayamata àgbà ládùúgbò kẹ́ tó dé ẹlòmíì gan ìlú òyìnbó yẹn jọ ló jáde lọ jókòó sílé ọmọ ẹ ní tọ́jú ọmọ òun mo mójútó àwọn ọmọ yẹn ọmọ ò lò mójútó ò mójútó ọmọ nílùú òyìnbó ṣé ò ní ṣẹ́ ń lé ni ẹlòmíì àdẹ fi ṣẹlẹ̀ àti gbogbo ilẹ̀ àdẹ lọ jókòó tọmọ nílùú òyìnbó àní mo gbọ́ bàbá àwọn dadi bàbá lọ jókòó tí ọmọ yẹn ọkùnrin nílùú òyìnbó dẹ̀ gbé pẹ̀lú ọmọ yẹn dadi ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ni ẹ mọ̀ pé ẹ fún àwọn yín ní chance láti live if mother-in-law father-in-law both sides tẹ́ ẹ bá lọ jókòó tí àwọn ọmọ kan ẹ fún ọmọ yẹn láyè láti live life wọn you don't give them chance to live their life you have to give them chance to live their life let them live their life they will live ẹ lọ jókòó máa tọ́ ọmọ lọ́nà sí yóò ráyè gbogbo yẹn o ìtì ẹ̀ ráyè èmi tó jẹ́ bó bá ti rí ẹyin mọ́mù yẹn tẹ́ ẹ bá rí pé ẹ fẹ́ máa tọ́jú ọmọ ọmọ yín ẹjọ́ máa kàn ọmọ fún ibi tẹ́ ẹ gbégbé náà mọ̀ sí gòà lọ nọjú orí bẹ́ẹ̀dì wọn kẹ́ ẹ lọ nọsẹ̀ bẹ́ẹ̀dì náà dá ara yìí náà dá ilé yìí níbi táwa náà dá ìwọ náà ṣiṣẹ́ kó o sùn sórí bẹ́ẹ̀dì tó dájọ́ gbọ́mọ wá kí ẹnu ilé ẹ kẹ́ ẹ yé máa tójú ẹ tójú bọlé kiri ẹlòmíì nǹkan ṣeun ọ̀dọ̀ ọmọ òun lòun lọ nǹkan ṣeun ń tó ń ṣe ò lè ṣẹ́ sínú ilé ẹ lọ́jọ́ kò sílẹ̀ àwọn ọmọ lọ́jọ́ kò nígbà tó yẹ kọ́kọ́ àtàwọn máa ṣeré kọ́ máa bára wọn ṣeré nílé Grandma ti lọ́jọ́ kò ṣì síbẹ̀ wọ́n á jókòó sí ni jókòó sí ayé máa wẹ tẹlifíṣàn kí ló ṣe inú ìyàwó ọmọ ẹ̀dùn sí ẹ jókòó ṣì ẹ lọ́jọ́ kò ṣì ẹ padà síbi tẹ́ ẹ ti wá ẹ jókòó kẹ́ lọ́ máa lọ ṣe ẹ lọ́jọ́ kò sílé ọkọ yín ẹjọ́ jàre ẹ náà lẹ́jọ́ kó máa fi Kayamata gbọ́kọ yín lọ ẹ wá máa sọ̀rọ̀ bàbá oníbàbà fọkọ ẹ lè lọ́jọ́ kò sílé kan ẹ̀sán nọ́ńsẹ̀nsì fa wá ń bíbà kí ló fẹ́ máa sọ fún wa ọ̀rọ̀ tó rùn létí fọkọ ẹ lè lọ́jọ́ kò sílé ọmọ kan ṣé bí ọkọ tẹ ṣe wá jókòó ká ẹ mọ́lé nìyẹn ẹ̀yin kan ẹ̀ tí wọ́n á rí kàn ọmọ yín lówó lọ́wọ́ ibẹ̀ lẹ́ máa lọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ní olójú kòkòrò ẹ ṣàfẹ́dálé ọmọ yín torí ọmọ yín ti lé wọn mi wà òkè ìlú mi wà òkè ìwọ ló dọ́mọ ẹ tó wà òkè òṣìṣẹ́ dọ́sítọ̀ ẹ wò táìmù tí ń lọ dàbọ̀ ìníwá yín tì ọjọ́ ní tì madam Latifa happy Friday say bless Latifa orúkọ àwọn èèyàn Latifa burú gan I'm not Elizabeth I'm too gentle yẹ kí n máa lo orúkọ Elizabeth ní kẹ́ ẹ máa pè mí ìwọ ni madam Latifa àwọn Latifa máa ń burú gan ẹ má gbàgbé iṣẹ́ ni mi ìwà 20,000 yẹ́rìn 8,000 ẹ má gbàgbé ọ̀la Valentine ẹ wá nǹkan kẹ́ fún àwọn ọkọ yín ẹ̀yin náà ṣe dáadáa ẹ wá gift tẹ́ máa fọkọ yín ẹ̀yin náà kẹ́ múra dáadáa lọ́la ẹ wá something touch of white tó bá ní rẹ́ẹ̀dì tó fẹ́ lò ẹ̀yin oníṣẹ̀lẹ̀ anyway ẹ jọ torí Ọlọ́run ẹ wá kíní princess fún mi sí kan ní èbú ìpọ̀fà kí ni mi ò bú yín ṣé mo bú yín ni anyway ẹ wá àwọn nǹkan tó ní touch of white kẹfì sí white náà peace ni white peace ni red love peace and love ẹjọ́ yẹn mọ̀ra wọn ẹ rẹ̀ pé ẹ lo red ẹ lo nǹkan white ẹ̀yin náà ṣe dáadáa kẹ́ múra dáadáa kẹ́ fine kẹ́ kàtìkè kẹ́ náà jọ yan pàtàkì èwo ni kíní gan pàápàá èwo ni kíní kí láti máa bèrè pé mo lè ń lọ mo lọ ṣayé mi ni èmi náà dájọ́ ṣayé ṣeré kíáde ẹ dira yín lọ́wọ́ mú kẹ́ ẹ jọ rìn kiri àdúgbò kó jẹ́ àdúgbò yín jọ́ṣọ̀ kábàá ló fi jẹun kẹ́kọ̀ọ́ jọ rìn kiri àdúgbò yín lásán love in the sky náà ni kí ló kà wá pẹ̀lú nonsense ẹ̀rí mi àtọkọ mi máa jọ rìn Valentine kò ṣẹlẹ̀ rí látọ̀rí sí máa rí ìjọ Valentine èmi àtọkọ mi máa jọ wà ní ẹ̀yìn tẹ̀sí mọ̀ mi ṣe ìṣẹ́rọ̀ mọ́ pa àjọ wà ní bó jẹ́ bọ́ síjọ́ Sunday àjọ máa wà ní àwọn máa jọ sọ àwọn ọ̀rọ̀ tí ì sọ ni ọ̀rọ̀ tó bá jọ wọ́n ní máa ṣáà mi ṣòpò sùn máa rẹ̀ tẹ́ báyìí ó máa sùn
tó bá bọ́ sí Sunday máa rìn tó máa sùn yóò bá bọ́ sí Sunday àjọ máa wà báyìí tí lè máa fi ṣu bó ṣe wá bọ́kọ́ mi ṣe fẹ́ escape mọ̀ mi lọ́mú fẹ́ wò tó bá lóun lọ bí wọ́n àjọ ń lọ ni àjọ máa lọ ní ó ti mọ̀ mi ó dàbọ̀. ẹ lọ ṣe dáadáa o ẹ wá ra ọtí lè di kéèta ẹ̀yin bọ́ bíbẹ̀ yín dájú mi owó rẹ o ẹ wá bá mi ra èmi kọ́ ni mo ní kíní wọ́n bá mi ṣe gbàgbà bẹ́ẹ̀ lẹ̀ fún mi nìkan lóríṣiríṣi gbogbo ẹ̀yin tẹ́ bá ní ọṣẹ wẹ white secret ó wà ẹ̀yin tẹ́ bá ní ọṣẹ wẹ clinic care ó wà ẹ̀yin tẹ́ bá ní ọṣẹ wẹ lóríṣiríṣi ọṣẹ wẹ ló wà bíbà títí lórí carotone soap caro white soap àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tura soap dúdú oṣù àti àwọn tó tún jẹ́ wípé carrot ló fi ṣe wọ́n ó kó bíbà lóríṣiríṣi including hair cream I have hair cream àwọn hair cream tó dáa tó máa jẹ́ kí irun yín kó grow look at it eléyìí ò ṣe hair cream lóyìnbó ṣẹ́rí hair cream tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi gbogbo èyí tí irun yín bá re jẹ létetí bíi ti tèmi ẹ máa lò ó ṣẹ́rí tó bá túbọ̀ jẹ́ kí irun re jẹ létetí tí èèyàn bá máa dé fìlà jù tí èèyàn bá máa wé scarf jù bóyá ṣe notice ni òun ló máa jẹ́ kí irun kó re jẹ báyìí létetí òun ló máa ń la ìtetí irun so gbogbo èyí tí irun yín bá máa ń lá létetí ẹ wo hair cream tẹ́ bá lò lélẹ̀ ajẹ́bidán tó confam eléyìí tẹ́ bá gbọ́ hair treatment tó dáa òun lélẹ̀ very good hair treatment òun ni hair cream tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi ẹ̀yin tẹ́ bá dìde ẹ kàn sí mi bí ìfẹ́ bẹ́ẹ̀ ni púpọ̀ o mo kàn kó wọlé díẹ̀ ni o so ẹ̀yin tẹ́ bá dìde ẹ gbá mi láago àwọn hair cream lóríṣiríṣi another product náà tún lélẹ́yìn náà hair booster lè nǹkan tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi àwọn hair booster gbogbo àwọn hair cream tí mo ti ẹ̀ ní àwọn hair booster ni mo ní àwọn hair cream máa boost àwọn ìròyìn bákan náà èyí tẹ́ bá ní dark knuckle àwọn oil tẹ́ lè lò fún dark knuckle gbogbo ẹ̀ ó wà lóríṣiríṣi mo ní wọ́n bí báyìí mo láwọn cream owó nìyí ẹ̀yin tọ́wọ́ yín bá dúdú lẹ́gbẹ̀ẹ́ kan tó pupa lẹ́gbẹ̀ẹ́ kan àwọn oil tẹ́ bá lò láti fi ṣí gbogbo black spot yẹn gbogbo ẹ̀ ló wà àwọn relaxer tẹ́ bá fi ṣe I have so many things ẹ wo owó ní carrot oil lélẹ̀ carrot oil fún ẹni tó bá fẹ́ kí skin òun kó ṣe kíni kó jáde síta ẹni tó bá fẹ́ kí skin ẹ̀ kó ṣe kíni kó di gbẹ̀gbẹ̀gbẹ̀ ó ti yẹ yín kó jáde kó flash dáadáa carrot oil tẹ́ bá lò lélẹ̀ ajẹ́bidán tó confam ni ẹ̀yin tẹ́ bá dìde ẹ̀kọ́ sí mi any country bàbá yín sẹ́ẹ̀dẹ̀ sí kò síbi tí mi kì í sẹ́ẹ̀dẹ̀ ọjà sí pẹ̀lú sùúrù ó máa débẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà bákan náà àwọn fìlà lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ̀yin mọ́ bìbí ẹ wá ra fìlà àsìkò tútù làwà ẹ bá ìkó tútù rọ sí yín létí àwọn fìlà tó fine mo ní wọn lóríṣiríṣi fìlà ó wà àwọn tó gèlè lóríṣiríṣi ó wà owó ní àwọn tó gèlè lóríṣiríṣi kọlọkọlọ gbogbo ẹ ló wà bí ìtẹ bá ti fẹ́ ẹpẹlẹ díkè ọjà kú bíbá yìí kódà tí bá finú stọọ yìí ẹ wo gbogbo ọjà jọ sílẹ̀ lẹ́ẹ̀dí báyìí sí because kò tí ì sí chef tí bá fi tò wọ́n tẹ́ bá wo àwọn chef tí mo fi tò cream yìí kò sí bíbá ìtẹ́lẹ̀ aṣọ ni mo bá fi tò nínú store náà but mo ní láti rọ́ gbogbo aṣọ yẹn sílẹ̀ lẹ̀ mo gbé chef wá sí bíbá kí wá fi sí thank God all the cloths ó wà nínú sísí nylon ni wọ́n wà kò ṣe nǹkan tó lè dọ̀tí mo kọ́ ra tò wọ́n sẹ́yìn ilẹ̀ẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ní tí máa fi order fún chef tí máa fi tò àwọn chef yẹn wọ́ àwọn chef tí mo lò nílé ó wọ́ gan àwọn ohun tí nílé ẹ̀dẹ̀ mo fẹ́ra bí fẹ́ra wọ́n àwọn ilé ìbọn so it's very very expensive so tí bá ti get ẹ̀ máa tún ṣe gbogbo fídíò review gbogbo àwọn nǹkan tá a ní ẹ bọ̀ pé yes ó ta lẹ́nu ọ̀gá mi ti kọ́ jáde ọ̀gá mi kò dé ọba àwọn ọba kò dé kìnìún ẹ̀yà Júdà kò dé alágbádá ọlá kò dé ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ tó mi gbó kìjìkìjì tó mi gbogbo àwọn ọ̀tá mi tó wà lọ́dọ̀ Dúpẹ́ Onítìrì tó fi sọ wípé bí kọ́ mo ní store pé wọ́n fi mí síbẹ̀ ni ẹ̀rù jẹ̀jẹ̀ yẹn ti kó dé o ẹ̀jẹ̀ wá bá mi rà o ọ̀gá mi ti kó dé sí mi lọ́rùn ẹ̀yẹ wá bá mi rà kí lè ṣe kí lè tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi pé tó ọ̀gá iṣẹ́ o èmi náà ti yọ ìrètí tèmi bẹ́ẹ̀ o ẹ wá bá mi ra ohun tí mo ta tẹ bá rí ojú mi báyìí ó wù ní bọ̀bọ̀bọ̀ ẹ wá ra ohun tí mo ta ojú òní tí ẹ̀ ní dáàbò ọwọ́ aṣọ wà lóríṣiríṣi aṣọ òde o bọ̀tà ní àwọn aṣọ ṣẹ́ńtà àwọn aṣọ máa dé báyìí ó fẹ́ kó o gba aṣọ yẹn wọlé lẹ́ẹ̀kan náà ni but mi ò bí mo lè ṣe bẹ́ẹ̀ bọ̀ because wọ́n ti ẹ̀ tí ì ṣe half sàwọn tó ṣì wà lẹ̀ bá tètè kó wọlé kó lè bá ìtúnu àwẹ̀ gbogbo àwọn tó máa rajà àtọ́mára ṣọdún ìtúnu àwẹ̀ ẹ wo ẹ trust me ó máa ta lẹ́nu gba àwọn aṣọ tẹ́ máa rà àwọn aṣọ tó gbá ski tó bú yes tó bá jẹ́ àwọn tàti nílẹ̀ iná ni ẹ trust ọjà wà aṣọ wà lẹ̀ ẹ má wulẹ̀ dúró de tó bọ̀ láti Nàìjà ẹ pè kájọ ṣe fídíò kan kí display àwọn ọjà fún yín skirt and blouse wà gown wà kaftan wà búbú wà èyí dádì náà
ẹ̀yin dáàdì ẹ wá bá mi rajà ẹ máa ní lady k ó display ọjà ọkùnrin kò display ọjà ọkùnrin tó bẹ́ẹ̀ kí n ra aṣọ ni ẹ̀yin dáàdì mi ẹ̀yin náà máa yọ bí ọjọ́ ẹ máa wọṣọ ẹ má yẹ kó jẹ́ àwọn ọmọ mi nìkan lọ́mọ máa sexy ẹ̀yin náà sexy ẹ look good ẹ wá bá mi rajà bàbá dáadáa ní gbogbo yín bàbá lálùbáríkà tí màá dé gbogbo yín pẹ́ ẹ wá ra ohun tí mò ń tà ẹni tó bá dẹ̀ fẹ́ ra spiritual product ẹ dira o ayé ò gba sùúrù o ẹ lo àwọn nǹkan ìṣẹ́gun ẹ lo àwọn nǹkan gbogbo níṣẹ́ arọ́bí ẹ lo àwọn nǹkan back to sender àwọn nǹkan ẹ̀yọ́nú ẹ lò lóríṣiríṣi ẹ̀yin tó bá ní àwọn spiritual product ẹ pé Lady K Ìfẹ́olúwaṣe ó wà nílẹ̀ bíbà bí o sùn bí o wo bẹ́ẹ̀ ni tẹ bá rí gbígbà bí tójú bí yọ bòbòbòbò àìsàn ní àwẹ̀ àtàdúrà ẹ wá ra iṣẹ́ tó confam kẹrí ti tóbi ìyanu Ọlọ́run àdúrà gbogbo wa gbà ojú òní tiwa Jésù Olúwa wa àmì lórúkọ Jésù ẹ bá mi subscribe sí YouTube channel mi èyí tẹ bá láwọn èèyàn Canada ẹni kan patronize Lady K kò síbi tí mi ò lè send ọjà sí ẹjọ ẹ ṣàánú mi ojú òní tí ìyá bàbá mi rà o wá bàbá mi rà o kọ́gà mi tún lè máa kó wọlé ọ̀gá mi á dẹ̀ máa súre fún gbogbo yín gbogbo èyí tẹ̀ bá mi rajà ọ̀gá mi á súre fún yín ọ̀gá kan ṣoṣo tí mo ní tí ò pé méjì tí ń ṣe Jésù Kristi ọmọ Ọlọ́run á bá mi máa bùkún fún yín ẹ máa ráàánú gbà ọ̀rọ̀ yá máa là ìyá máa wọnú ayé yín ẹ má gbàgbé pé ẹja gbígbẹ wà o mo lẹ́ja gbígbẹ o Thailand fish wà stock fish wà ẹja oríṣi méjì tó kù ta nílẹ̀ nìyẹn but tá bá tún máa ní ẹja báyìí a máa ní lóríṣiríṣi afẹ́ nítorí ṣe ẹja márùn this time around tẹ́ja bá máa dé but for now oríṣi ẹja méjì òun la ṣì nílẹ̀ báyìí ló kù nílẹ̀ a ní the other one bọ̀ sórí ìṣẹ́já méjì ló kù nílẹ̀ then bákan náà edé ńláńlá ó wà irú ẹ̀gúsí lílọ̀ gbogbo ẹ wà èlùbọ́ ọṣù ti dé èlùbọ́ gẹ̀dẹ̀ ó ti ya pa pando yam tó fàì dáadáa ó ya pa tapioca gbogbo ẹ double blessing ọ̀gá mi ti kó wọlé ẹ wá bá mi rà Jésù Olúwa wa àbí ó dàbọ̀.